Ó ga o, ṣé ọmọbọ̀tí ò ti wá rugi oyin pẹ̀lú ìjà burúkú tó bẹ́ sílẹ̀ láàrin òun àti Lizzy Anjorin báyìí. Èyí lohun tó ṣẹlẹ̀. Ikú mà ti tún dóró nínú ìdílé Fathia Balogun. Pẹ̀lú bí àṣàrà ìlú àbáragí ọ̀gẹ̀ ṣe mú ìyá rẹ̀ lọ nígbà tó múra ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́. Èyí sì lohun tí Saheed Balogun sọ nípa ìyá náà táwọn èèyàn fi ń sọ̀rọ̀ lórí ayélujára. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ga o, ṣé ọmọbọ̀tí ò ti wá rugi oyin pẹ̀lú ìjà burúkú tó bẹ́ sílẹ̀ láàrin òun àti Lizzy Anjorin báyìí. Èyí lohun tó ṣẹlẹ̀. Gbogbo èèyàn ló ti mọ̀ pé ọ̀tá mi ni ọ̀rọ̀ arẹwà òṣèré ilẹ̀ wa tó máa ń talẹ̀ ta góòdì nì. Ìyáàfin Lizzy Anjorin táwọn tiẹ̀ tún mọ̀ sí yèyé mẹ́sàn-án. Lẹ́yìn ló sì dífá fún ìjà burúkú kan tó bẹ́ sílẹ̀ láàrin òun àti arẹwà òṣèré ilẹ̀ wa Abíọ́dún ọ̀kẹ́ owó táwọn èèyàn mọ̀ sí ọmọbọ̀tí. Lẹ́yìn tí ọmọbọ̀tí gbé fídíò ọmọkùnrin kan tí òun àti Lizzy kì í fẹ́ rí mí ara wọn láàtàn ni. Wọ́n sì jọ máa ń bára wọn pọ̀ lórí ayélujára gidigidi. AKEEM ọkọ àwọn single mothers. Wọ́n sábà máa ń pe Lizzy ní àkànkẹ́ tí Lizzy Anjorin náà máa ń pè ní AKEEM bẹ́fúrọ̀ jáde lórí ìkànnì ayélujára rẹ̀. Níbi tí AKEEM ti ń bá ọmọbọ̀tí ṣe ìpolówó fíìmù tó gbé jáde láìpẹ́ yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ December Party. Fídíò AKEEM tí ọmọbọ̀tí gbé jáde yìí ti dá rògbòdìyàn kalẹ̀ lórí ayélujára báyìí o. Bí ìbáṣepọ̀ ọmọbọ̀tí àti AKEEM sì gbòdì lára arẹwà òṣèré ilẹ̀ wa Lizzy Anjorin. Kódà Lizzy fi hàn pé ìjákulẹ̀ ńlá ló jẹ́ fún òun pé ọmọbọ̀tí lè máa bá ọ̀tá òun tí gbogbo èèyàn mọ̀ ṣe. Pẹ̀lú bóun ṣe ń ṣàtìlẹ́yìn fún tó. Ohun tó tún wá jẹ́ kí ọ̀rọ̀ yìí dùn Lizzy kan egun ni pé àsìkò tí AKEEM tún kéde ikú Lizzy Anjorin lórí ìkànnì ayélujára rẹ̀ ní Bíọ́dún ọ̀kẹ́ owó tún lọ lò fún ìpolówó fíìmù rẹ̀ tuntun yìí. Gbogbo eléyìí ló ṣokùnfà bí Lizzy Anjorin ṣe jáde láti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ náà. Nínú fídíò kan tí Lizzy ṣe ló ti ní, Bíọ́dún mo máa ṣe nǹkan tí AKEEM ṣe fún mi síwọ náà. A ṣe tí àwọn ọmọ rẹ nítorí pé ọmọ ò jọmọ lọ. Eléyìí kò túmọ̀ sí pé mo kórìíra rẹ o, rárá o, mi ò kórìíra rẹ. Mi ò sì ní kórìíra rẹ láéláé, mo tiẹ̀ fẹ́ràn rẹ. Wọ́n náà sì mọ̀ pé mo fẹ́ràn rẹ. Gbọ́n mo máa ṣe nǹkan tó ṣe fún mi fún ìwọ, ọkọ rẹ àti àwọn ọmọ rẹ. Nítorí nǹkan tó ṣe yìí, ìwọ ṣáà máa fojú sọ́nà. Wọ́n mo máa ṣe sí ìwọ, ọkọ rẹ àti àwọn ọmọ rẹ, kì í ṣe pé mo kórìíra rẹ o. Ṣùgbọ́n tí ìwọ náà bá ti rí ìkéde ikú rẹ ti ọkọ rẹ àti àwọn ọmọ rẹ, wàá mọ bó ṣe máa ń rí lára. Ó ti yé ẹ, kò túmọ̀ sí pé mo kórìíra rẹ o. Báyìí lárẹwà òṣèré ilẹ̀ wa yìí ṣe kọ́kọ́ fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ yìí. Ó sì ṣàfihàn fídíò AKEEM tó dá ìjà sílẹ̀ yìí lórí ìkànnì ayélujára Instagram Bíọ́dún ọ̀kẹ́ owó. Pẹ̀lú ìyàlẹ́nu tó sì ń tọ́ka sí pé ìgbà tí AKEEM kéde ikú òun gangan ni Bíọ́dún gbé fídíò náà jáde. Ẹwà òṣèré ilẹ̀ wa táwọn tiẹ̀ tún máa ń pè ní yèyé mẹ́sàn ìtẹ̀síwájú pé ohun tá a nílò ní láti tún ayé ara wa ṣe. Ó ní ṣé Bíọ́dún ti rí òun kí òun lọ pe ẹni tó ṣàbúrú sí i tàbí gbé ọmọ rẹ̀ ṣépè kó wá bá ń polówó ọjà rí ni. Lizzy lóhun ò lè ṣerú rẹ̀ láíláí. Ó ní ṣùgbọ́n pẹ̀lú ohun tí ọmọbọ̀tí ṣe pẹ̀lú AKEEM bẹ́fúrọ̀, ìyẹn bó ṣe máa ń pe AKEEM ọkọ àwọn single mothers yìí. Láfikún kéde ikú ọmọbọ̀tí, ọkọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ lórí àwọn ìkànnì ayélujára Instagram àti Facebook òun. Lizzy lóhun fẹ́ ṣe eléyìí láti jí ọpọlọ kíkú ọmọbọ̀tí tó lọ gbé AKEEM jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ lásìkò tí AKEEM kéde ikú òun. Yemẹ̀sán tẹ̀síwájú pé òun sọ eléyìí ní gbangba, bẹ́ẹ̀ lòun ò fi bò nítorí pé ọkàn òun mọ́. Bẹ́ẹ̀ lòun kì í fi gbá kan bọ̀ kan nínú, àti pé òun ò mọ bí wọ́n ṣe ń fìyàn sínú. Lẹ́yìn èyí ni Lizzy Anjorin jáde tó ní abara mọ́ọ̀rẹ́ jẹ lọ́mọbọ̀tí. Ní tí kì í bá ṣe bí òun ṣe dìde lẹ́yìn rẹ̀ tóun dúró tì gidigidi. Ìyábọ̀ Òjó ìbá ti da ìgbéyàwó rẹ̀ rú tí kò sì sí ohun tó máa ṣẹlẹ̀, nítorí kì í ṣe àkọ́kọ́ rẹ̀. Ó ní ṣùgbọ́n ní ọjọ́ ìgbéyàwó Bíọ́dún ọ̀kẹ́ owó òun lòun dúró tì láì tiẹ̀ mọ ọkọ rẹ̀, ṣùgbọ́n òun ṣe tòun fún Ọlọ́run. Bí Anjorin tẹ̀síwájú pé inú rere àti ìwà rere tóun ní ló gbé òun dé ipò tóun wá yìí. Ó ní ṣùgbọ́n òun máa fi àwọn ọmọ Bíọ́dún ọ̀kẹ́ owó ṣẹlẹ́yà bí Bíọ́dún ṣe fi àwọn ọmọ tòun náà ṣẹlẹ́yà. Ó ní bí Bíọ́dún ṣe wá fún ọkọ òun, ọkọ tiẹ̀ náà máa sun ẹkún kíkorò. Lizzy ní inú òun tiẹ̀ dùn pé Bíọ́dún tiẹ̀ wà nílé ọkọ ń tiẹ̀. Ìyẹ́mẹ̀sán ní Bíọ́dún ọ̀kẹ́ owó ló sanwó fún AKEEM láti kéde ikú òun. Ní Bíọ́dún ló ní kí AKEEM ọkọ àwọn single mothers máa kọ RIP sórí àwọn àwòrán òun. Ó ní ṣé Bíọ́dún ò lè fún àwọn èèyàn bíi Pẹ́lá lówó láti bá a ṣe ìpolówó fíìmù rẹ̀. Ó ní kò ráwọn èèyàn bíi Túndé Pẹ́rì gbé ìpolówó fún. Ìlú bó ṣe lérò tó tí àwọn àgbà olórin náà tún bá a ṣe pọ̀. Ó ní Bíọ́dún ò lè sanwó fún Instablog tàbí Túndé Ẹ̀dùnà láti bá a ṣe ìpolówó fíìmù rẹ̀. Ó fi wá jẹ́ pé ìkéde òṣèré
òṣèré ẹgbẹ́ rẹ̀ ló fẹ́ fi ta fíìmù rẹ̀ yìí. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi tá ò lè gbé jáde sórí afẹ́fẹ́. Bí òṣèré ilẹ̀ wa tó máa ń talé talẹ̀ taṣọ tó tún ta góòlù yìí sọ nípa òṣèré ẹgbẹ́ rẹ̀ Bíọ́dún Ọ̀kẹ́ Owó táwọn èèyàn mọ̀ sí Ọmọbọ̀tí látàrí pé ó gbé iṣẹ́ ìpolówó fíìmù fún ọ̀tá rẹ̀ lórí ayélujára. Ṣùgbọ́n kí Ọmọbọ̀tí tiẹ̀ tó fèsì, AKEEM ọkọ àwọn single mothers ti jáde tó sì ti sọ̀rọ̀, èyí sì lohun tó sọ. Ọkọ Sínwín, olórí burúkú Lizzy, ayé ẹ ti bàjẹ́. Kí lọmọbọ̀tí ṣe fún ẹ? Ṣé mo ò lè báyàn polówó báyìí ó ti dogun? Kò ní dáa fún ẹ Lizzy. Kí lọmọbọ̀tí ṣe fún ẹ? Kí ni Bíọ́dún Ọ̀kẹ́ Owó ṣe fún ẹ? Èèyàn san owó fún mi kí báwọn ṣe polówó. Ó lọ sọ pé òun ló rán mi iṣẹ́. Ó post ṣójà ṣé Bíọ́dún Ọ̀kẹ́ Owó ló post RIP ni? Ṣé bẹ́ẹ̀ mi mo post RIP ẹ? Àbógun fẹ́ pa ẹ ní Lizzy ogun. Ó fẹ́ ṣe èrè tọmọtọmọ tí ó yà wèrè ní Lizzy. Kí ló tó lọ́mọ Bíọ́dún Ọ̀kẹ́ Owó kí ló tó mú wọn sọ́wọ́? Dámi lóhùn. So torí kémi àti ẹnjà sí kí má bá wọn senior colleague polówó. Àbóyá wèrè ni. Ṣó ṣe èrè ni. Ó fẹ́ jọ ṣá Lizzy. Ayé ẹ fẹ́ bàjẹ́ ni Home Alone. Home Alone tí ẹ fẹ́ bàjẹ́ ni. Ó ní ó máa wá fún Ọmọbọ̀tí, ó máa wá fún family Ọmọbọ̀tí kò ní yẹ. Ìwọ táyé ẹ ti bàjẹ́, ó lẹ́ pé olórí burúkú ọkọ tó fẹ́, ọkọ tí ó tó máa ń control. Ìwọ ń fi ọkọ ẹ̀wé ọkọ Ọmọbọ̀tí. Ó ọkọ Ọmọbọ̀tí ni very learned man, supporting and caring man. Kò ní dáa fún ẹ. Ta ni ẹ? Ìwọ tó jẹ́ kí o lè kú o, Èkó sí Kotonu, Èkó s'Àbújá lè lọ. Olórí burúkú ààrẹ, ó rán Ọmọbọ̀tí sọ́wọ́. Torí kí mo bá wọn polówó, kò ní dáa fún ẹ Lizzy. Kò ní yẹ. Máyéjélé ò lè dáa, kò ní dáa fún ayé ẹ máa bàjẹ́. Ọmọbọ̀tí, she's a calm and respectful person. Kò ní dáa. Ṣọlẹ́ lèmi ò ní gbà. Tó bá jáde fún Ọmọbọ̀tí, máa finish ẹ Lizzy. Máa deal pẹ̀lú ẹ. Ìwọ lórí burúkú ọmọ òṣì. Ó ga o, ikú mà ti tún dúró nínú ìdílé Fathia Balogun. Pẹ̀lú bí àṣàrà ìlú àbàràgì ọ̀gẹ̀ ṣe mú ìyá rẹ̀ lọ nígbà tó múra ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́. Èyí sì lohun tí Saheed Balogun sọ nípa ìyá náà táwọn èèyàn fi ń sọ̀rọ̀ lórí ayélujára. A ti ń gbọ́ pé èèyàn ti nú ayọ̀ bọ́ sínú ìbànújẹ́. Irú ipò yìí ni àgbà òṣèré ilé wa Fathia Williams tó ti fìgbà kan jẹ́ aya lọ́ọ̀dì àgbà òṣèré ilé wa Saheed Balogun wà báyìí. Lẹ́yìn tó gba ìròyìn àgbọ́dàgbánù pé ìyá tó sọ lọ́kọ rẹ̀ wáyé ti jáde láyé gbogbo ìgbà tó ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ó ṣe lọ́jọ́ àìkú tó kọjá. Ṣèré yìí pé ẹni ọdún 55 ìyẹn 55 years láyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́bọ̀ ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 tá a wà yìí. Ó sì ṣe àjọyọ̀ àti ayẹyẹ ọjọ́ ìbí yìí táyé gbọ́ tọ́rùn mọ́ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 6 oṣù tá a wà yìí kan náà. Gbọ́tẹ́ ẹ bá ti ń gbọ́ lọ́rọ̀ àbètí dídì Fathia ò mọ̀ pé iná ti ń jó òun lábẹ́ aṣọ kódà kò fúnra rárá ní gbogbo ìgbà tó ń jó lọ́jọ́ ayẹyẹ yìí. Torí ìyá rẹ̀ ti jáde láyé láti ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ tó kọ̀la tó máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ yìí. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ sì fi pamọ́ fún un. Wọn ò tiẹ̀ sọ fún un rárá kí wọ́n má bàa bá gbogbo ètò ọjọ́ ìbí tó ti náwó lé lórí ìjẹ́. Ẹlẹ́nu ńlá ló jẹ́ fún àwọn èèyàn bí òṣèré yìí ṣe jáde lọ́jọ́ kejì láti kéde pé ìyá òun ti jáde láyé. Òṣèré yìí kọ báyìí pé ní ọ̀rẹ́ mi tòótọ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ jẹ́ àyájọ́ ọjọ́ ìbí ọdún 65 ìyẹn 55 years birthday mi. Bọ́ sí ọjọ́ 5 oṣù kejì ọdún tá a wà yìí. Wọ́n mo yàn láti ṣe àjọyọ̀ rẹ̀ lánàá ọjọ́ àìkú. Ẹ mọ̀ pé ìyá mi tí mo nífẹ̀ẹ́ sí gidigidi ti jáde láyé. Ọjọ́ tó kọ̀la tí màá ṣe àjọyọ̀ ọjọ́ ìbí yìí. Ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ò sọ fún mi. Mi ò tiẹ̀ tí ì lè gbàgbọ́ pé ìyá mi ti kú. Torí òun ni alátìlẹyìn mi tó dára jùlọ. Fàdúrà jagun mi, rẹ̀ tó súnmọ́ mi jùlọ. Àti ọlọ́rọ̀ mi tá a kó pọ̀ sínú ẹ̀bùn iyebíye gẹ́gẹ́ bí ìyá. Ó sì ń gba ìtùnú nínú Ọlọ́run. Àwọn ẹbí Williams pinnu láti ṣe ohun gbogbo ní ìpamọ́ fún àsìkò tá a wà yìí. Gbọ́n ìfẹ́ àti àdúrà yín yóò jẹ́ iyebíye sí èmi àti àwọn àbúrò mi lásìkò yìí. A ó máa kéde ètò ìsìnkú tó bá yá. Lẹ́yìn ni àgbà òṣèré ilẹ̀ wa ṣe kéde ìpapòdà ìyá rẹ̀ lórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Ọjọ́ Monday ọjọ́ 9 oṣù kejì ọdún 2026. Ní àgbà òṣèré ilẹ̀ wa Saheed Balogun tó jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ náà sì gbé fọ́tò ìyá yìí jáde lórí
ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì kọ sábẹ́ rẹ̀ báyìí pé nígbà míì ó máa dàbí pé àwọn èèyàn rẹ̀ máa wà láyé títí ayé. Eléyìí ló sì jẹ́ kó máa dunni dé egun tí wọ́n bá ti jáde láyé. Ó jẹ́ abiyamọ àrà ọ̀tọ̀ àti ìyá àgbà tá a lè fi tọrọ. Nǹkan tó dá mi lójú ni pé wàá wọ ọ̀run rere láṣẹ Ọlọ́run. Tún rè o ìyá aládùn. Lẹ́yìn ni àgbà òṣèré ilẹ̀ wa Saheed Balogun ṣe àpèjúwe ìyá àwọn ọmọ rẹ̀ yìí. Àwọn èèyàn sì ń fi àdúrà ìtùnú ránṣẹ́ sí àwọn ìdílé ìyá yìí. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé ohun tó ń ṣẹlẹ̀ láàrin Saheed Balogun àti Fathia báyìí fi hàn pé abiyamọ tòótọ́ ni ìyá àgbà tó dolóògbé yìí.